àwọn olóṣèlú tí wọ́n fẹ́ bá gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ta kàngbọ̀n nínú ètò ìdìbò sípò olùdarí àkóso ìpínlẹ̀ náà ni ọ̀gbẹ́ni Ṣẹ́gun Showunmi ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní gbajúgbajà olóṣèlú yìí ń ṣe o. Bẹ́ẹ̀ ni orúkèrúdò pàpà tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú tí ọkùnrin ti jáde láàrin òun àti Ládi Adébútú. Nínú ẹ̀ náà ni àwọn olóṣèlú méjèèjì yìí tí wọ́n jọjọ́ ọmọ ẹgbẹ́ PDP ti ṣètò ìdìbò abẹ́lé nínú oṣù karùn-ún ọdún yìí tí àwọn méjèèjì ti gẹ́gẹ́ bí olùdíje nínú ètò ìdìbò ọ̀tọ̀ọ̀tọ̀ tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe nípínlẹ̀ náà látàrí èdè àìyedè tó ń lọ nínú ẹgbẹ́ wọn. Ọ̀rọ̀ ti délé ẹjọ́ o. Bẹ́ẹ̀ ni adájọ́ pàpà ti dájọ́. Kí ni ìdájọ́ adájọ́? Kí sì ni Ṣẹ́gun Showunmi ń fẹ́ gan-an? Tẹlifíṣàn Alóore fún àwọn ọmọ Yorùbá ti bá àgbà ọ̀jọ̀gbọ́n olóṣèlú yìí sọ̀rọ̀. Ẹ máa bá wa ká lọ. Ibo nìkan dé báyìí nípa ọ̀rọ̀ àǹdíje torí lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn a gbọ́ pé ilé ẹjọ́ ti dá yín láre padà pé kẹ́ ẹ̀ padà síbi tí ẹjọ́ tó pé àwọn fagilé ẹjọ́ ẹ̀ níbo ló wá dé báyìí. ṣe rí àfikún ọlọ́run ọba tó ọlọ́run kan náà tó àwọn tó ń gbàdúrà máa ń pè ní àtàyè ọdún ẹ̀bùn tó bá wà tún ẹgbẹ́ PDP wọn ibi tí agbadé lè ní ẹgbẹ́ PDP ti di ẹgbẹ́ tó yẹ pé ní Ogun State ìpínlẹ̀ ṣẹ́ tá à ń ṣe ní 2023 nǹkan tí mo sọ pé ó ṣẹlẹ̀ náà ní gbogbo ayé ṣẹ̀ṣẹ̀ wá rí nígbà tá a bẹ̀rẹ̀ ṣe ni mo sọ pé níbẹ̀ ṣíṣe yìí ò dáa gbogbo ìlú ilé ẹjọ́ tá a ṣe àwọn tó ń sọ pé ó dáńjọ kínní àná gbogbo náà ti padà lọ sí ilé ẹjọ́ tó ti lọ sọ pé kò dáa ìgbésí jẹ́ bó dájú àwọn ìwé mímọ́ lè jẹ́ ká mọ̀ ìpele tọ́ ní ìpínlẹ̀ ṣẹ̀ta fẹ́ kọ́ ilé tí ilé náà wà lórí àpáti pèsè ìwé onígbàgbọ́ mo sì ní ìrètí púpọ̀ pé láìpẹ́ ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà táwọn Nàìjíríà ń pè ní Supreme Court ó máa tó dá ẹjọ́ padà síbi tí mo bèrè sí ọkàn mi lè balẹ̀ pé ìjọba bá wò wọ́n tẹ̀ wò láì gbéra wa ní nǹkan tá a jẹ èmi ni mo súnmọ́ àwọn èèyàn wa jù tí mo dẹ̀ ti ń polongo ọ̀rọ̀ wọn jù tí ọ̀rọ̀ wọn àti ìgbé wọn tó ti kàn mí lómi jù tó bá wọn Ọlọ́run tó bá sì wọn èèyàn lẹ́ òkú ó dá mi lójú pé mi ni màá ṣe gómìnà ní 2023. ẹ ṣe pọ̀ sá àwọn ọ̀kọ̀rọ̀ kan wà tó ń kọ àwọn èèyàn gómìnà lórí ọ̀rọ̀ PDP lórí ìgbésẹ̀ tó lọ lọ́wọ́ ní nǹkan bí ọ̀sẹ̀ tó lọ lọ́wọ́ ní méjì sí mẹ́ta sẹ́yìn ilé ẹjọ́ dá ẹjọ́ kan láre tó dá Jìmí lórí ẹjọ́ tí wọ́n pè the same thing wọ́n lọ pa àwọn lọ sọ sí appeal court wọ́n tún ní pé dandan pé ẹjọ́ yẹn wọ́n tún dá Adébútú lẹ́bi báwo ni tọ̀rọ̀ tí wọ́n àti tìsín ṣe ń jó jẹ́ papọ̀ àbí báwo ló ṣe fẹ́ rí bẹ́ẹ̀ fẹ́ yanjú ẹ̀sùn ojú kan pé ó ṣe mọ̀ pé afẹ́kẹ́ kan náà sí ìmọ́lẹ̀ kó fi lè yá àwọn èèyàn dáadáa. Adájọ́ Ògúntóyìnbó tó dá ẹjọ́ pé kán lọ tuntun nìyẹn ṣe adájọ́ yẹn adájọ́ gidi ni ó dẹ̀ ti bá ẹgbẹ́ PDP wá ọ̀nà àbáyọ tó rọrùn tó bá jẹ́ wípé àwọn fúnra wọn ní nǹkan ṣe nítorí pé nígbà tí èèyàn bíi mẹ́ta mẹ́rin gbogbo ọ̀tọ̀ náà wọ́n ń ṣe ẹjọ́ tí a dẹ̀ ti sọ pé kí wọ́n lọ tún ẹjọ́ ṣe nǹkan tí ò bá ti dára jù òun ni pé kí àwọn ènìyàn yẹn kán gbà fúnra wọn láti lọ ṣe ìbí ẹ̀kan náà ló máa jáde ṣùgbọ́n ẹni tí èmi sọ wípé kò ṣe dáadáa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun náà ló tún padà ló ń ṣe bí ẹni pé kò ṣe tán láti tún kí yẹn ṣe àwọn tó kù ní ẹyọ kan àwọn fẹ́ tún ṣe wọ́n máa bẹ̀ mí sọ torí ẹjọ́ tèmi pé ó dẹ̀ tún yàtọ̀ sí gbogbo táwọn ń pè yẹn nǹkan tẹ́mi ń pè lẹ́jọ́ òun ni wípé ṣe àníṣe delegate tẹ́tí ẹ̀ fi ṣe adult delegate tẹ́tí ẹ̀ fi ṣe ọ̀nà tẹ́gbà níyẹn ẹ̀ ní wọ́n rí mi ò dẹ̀ lẹ́bi bẹ́ẹ̀ torí mo kọ lẹ́tà sí ẹgbẹ́ ní Àbújá láì kí má bàa dáwọ́ òun wípé wọn ò ṣe kí ní ìdáadáa ẹ wá bá wa mójútó kán tó ṣe rárá ṣé awífúnni kó tó dání ṣe náà yàn àgbàlagbà yín ìbábọ̀ ẹ ní àgbàjàkadì wọn ò ṣe yẹn àwọn tó ń dán bá wọn ṣe láàrin méjì àwọn náà rí pé nǹkan tí Ṣẹ́gun sọ lórí ọ̀rọ̀ ìtọ́ nígbà tó kú tó ìwé dá wọn ní padà pé ẹ lọ padà sísàlẹ̀ mo jókòó pẹ̀lú àwọn agbẹjọ́rò mi kankan mo bẹ̀rẹ̀ sí pé ọgbọ́n wo la lè dá kí PDP má bàa gbé níṣẹ́ lèmi ti lérò pé gbogbo wọn á fọwọ́ sí ibẹ̀ yẹn wọ́n á dẹ̀ bẹ̀ mí náà pé ibi tí mo dúró sí kí n kúkú kúrò bẹ́ẹ̀ ká tún jọ tún wò ṣùgbọ́n torí pé ẹni tí ò bá ní òótọ́ tí iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́ tí ìwà rẹ̀ kò pé
nǹkan tí kò lẹ́tọ̀ọ́ yẹn náà máa ń sábà dúró sí. Nísìnyí wọ́n tún ti lọ ibi tó ń lọ. Èmi ò ní kó máa lọ arábọ́ lọ́hùn wájú. Ẹjọ́ tọ̀wọ́n jì mí làwà. Òun ni wípé àwọn sọ wípé ìwé àwọn bọ́n ṣe adọ́gbọ́n ṣe delegate yẹn wípé wọ́n mú orúkọ tí àwọn rò pé ó ti jẹ́ delegate wọ́n yọ síra wọn jí bákan náà wọ́n ń sọ. Ẹjọ́ tèmi ń pè nígbà a níbi tẹ́tẹ́ tí lẹ́yìn lórúkọ delegate yẹn kò lẹ́tọ̀ọ́. Tó bá ṣe tán wọ́n bá mi bí lágbára Ọlọ́run àtìlẹ́yìn àwọn èèyàn ìdánilójú àti ìrètí nípa ilé ẹjọ́ mo lérò pé wọ́n máa dá mi láre. Wọ́n á lè dá mi láre. Ọ̀rọ̀ Ogun State ìtọ́rọ̀ délé ní Ogun State ní ìlú ìròǹgbà mi èyí ló tún kọ̀ tó yẹ kó Ogun State lọ ó dá mi lójú dáńgájíá. Mo dẹ̀ pinnu wípé bí a ṣe ń tò ó tẹ́lẹ̀ ó ti nílò àtúntò míì náà lórí bá a ṣe ń tò. Torí kí láǹfààní à ń ṣèjọba tiwantiwa tí àwọn èèyàn tínú wọn ò dùn tọkàn wọn ò dẹ̀ balẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó yẹ kí àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ tọkàn wọn balẹ̀ ju bó ṣe balẹ̀ lọ lórí ìjọba tiwantiwa. Níṣe ni èmi mọ̀ pé tá a bá kó èèyàn sínú ẹ̀ tá a jẹ́ kí ipa tí àwọn èèyàn máa kó nínú máa kó dùn pípẹ́ ní díẹ̀ sí tá a sì jẹ́ kí nǹkan tó jẹ́ gbòógì bíi ẹ̀kọ́ bíi ètò ìlera bíi ìṣúná bíi ìyéṣowó ìlú mọ̀kùmọ̀kù bíi ìdáwọ́dúró nínú ìnákúnàá bíi ìmọ́tótó àti dẹ́kun kakọ̀ máa yáwó báyé gbèsè bíi ká jẹ́ kí àwa tá a fẹ́ ṣe aṣojú àwọn èèyàn ká gbé ẹ̀mí ìránṣẹ́ wọn wọ̀ débi tó jẹ́ wípé kò lè bà wọ́n lẹ́rù láti rí wa láti sọ bí tọ́rọ̀ kù sí. Àwa fúnra wa gan ṣetán àdẹ ìpinnu láti lọ gbọ́ wọn láti mọ bí tọ́rọ̀ wọn fẹ́. A lè máa bá lọ báyìí. Mo rí bí tọ́wọ́ tó ń ṣe é sì ṣe dé o. Mo rí bí tọ́wọ́ tó ti ń bọ̀ lẹ́yìn tó ń gbé dé o. Ṣùgbọ́n àníṣẹ́ ibi tí mo fẹ́ ká gbé lọ ó tún gbígbẹ́ ní díẹ̀ sí tí mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ kò gbà fún wa. Ó máa mú ìgbà ọ̀tun, àṣà ọ̀tun, iṣẹ́ ọ̀tun àti oore ọ̀fẹ́ tó pọ̀ jàǹtùrẹrẹ ọ̀tun báyìí o. Èmi wà nínú àwọn tó máa ń sọ fún àwọn èèyàn wípé tó bá jẹ́ pé níṣe ni a fẹ́ lọ sin ìlú kò sí dandan nú ẹ̀. Kò ń ṣe pé mi ò fẹ́ sìn ìlú ṣùgbọ́n nǹkan tí mo ṣe máa ń sọ bẹ́ẹ̀ òun ni pé ṣe ni mo máa ń wò wípé èèyàn ò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ sìn ìlú ní tipátipá. Àgàgà nínú democracy ni olùbádẹ́fẹ́ yàn òun náà lọ́wọ́ ìlú máa dúró tì. Nǹkan tèmi ò gbà òun ni pé èmi ò gbà káwọn kan jókòó síbi kan kó má jẹ́ kí ohun ìlú àbí ohun ọmọ ẹgbẹ́ àbí iṣẹ́ àwọn ọmọ ẹgbẹ́ àbí ọ̀nà àwọn ẹgbẹ́ àbí èròǹgbà àwọn ọmọ ẹgbẹ́ kó hàn nínú nǹkan tí à ń sọ. Nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ bá ti ní oore ọ̀fẹ́ àti mú delegate wọn so ó dájú wípé wọ́n ṣe mú delegate wọn yẹn náà ni wọ́n máa yan ẹni tó fẹ́ mú bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ẹ bá jókòó sínú yàrá yín tẹ̀tí ẹ fẹ́ jẹ́ kí èròǹgbà àwọn ọmọ ẹgbẹ́ ṣẹlẹ̀ ọ̀nà dà tẹ́ẹ̀ ti yan ìlú jẹ. Ẹ má ti yan ìlú jẹ because ẹ̀bá díẹ̀ nínú àwọn èèyàn tó wà nílùú ló wà nínú ẹgbẹ́. Tí ẹ bá ti ń ṣe mọ̀náfìkì lórí ìyẹn ẹ kàn lè
state àṣírí èèyàn bẹ́ẹ̀ bí àṣírí èèyàn bẹ́ẹ̀ bí àwọn ìlú tó gbé tá a gbẹjọ́ tá a fi pè lógùn state àwọn ìlú tó ní gbòógì ní àwọn ìlú tí ìtàn ìbáláyé wọn tó yanrantí tó fẹsẹ̀ múlẹ̀ ní ìyẹn ni ẹ ṣé púpọ̀ ó sà. lè nígbàgbọ́ pé bá ṣe bá lọ yìí lágbára Ọlọ́run wọ́n á kọ́ àwọn ẹ̀kọ́ kan àwọn ẹgbẹ́ á kọ́ àwọn ẹ̀kọ́ kan lára ìpèníjà àti ìdúróṣinṣin tá a ní ṣùgbọ́n dìbẹ́ tó bẹ́ẹ̀ mo tún ti wọ́gbọ́n pé ká tó pe gbogbo wọn ká tó jọ wò ó bóyá a tó lè sọ ní tùbí nùbí ẹ ṣe. má bàa gbà lákòókò sà ọ̀sẹ̀ tó kọjá October 12 ló yẹ kí ní ìdíje kí ìpolongo fún ipò gómìnà wáyé kó bẹ̀rẹ̀ káàkiri ṣùgbọ́n títí di àkókò yìí nínú ẹgbẹ́ PDP nígbà tí INEC gbórúkọ jáde kò tẹ̀ gbórúkọ ẹnikẹ́ni ká jáde. àwọn kùdìẹ̀kudiẹ tó wà níbi ẹjọ́ yẹn àwọn kùdìẹ̀kudiẹ tó wà níbi ẹjọ́ yẹn náà òun náà ni ò jẹ́ kí orí bẹ́ẹ̀ jọ́sọ̀ Ògúntóyìnbó adájọ́ Ògúntóyìnbó òun ló wo adúrú gbogbo nǹkan tó wà ńlẹ̀ ilé ìsọba ilé ìsọbí ilé ìsọtọ̀hún lórí ọ̀rọ̀ kan ó dẹ̀ bá wọn wá ìdájọ́ tó jẹ́ kí n mọ̀ wípé adájọ́ yẹn ó fẹ́ràn wọn ìlọsíwájú ó ní wọ́n wo gbogbo ẹ̀ ó ti pẹ́ gbogbo ilé ó ti ẹgbẹ́ la fẹ́ dá sí ẹ padà lọ́kẹ́ lọ́túnṣe ìjọpọ̀ dúró wọ́n ṣe tán ẹni tó bá ń jẹ ọ̀fẹ́ kò ní fẹ́ kọ́ dẹ̀ sọ pé iye báyìí là ń tà mọ́rọ̀ ẹ̀ ṣe ń lè so kò sí kọ́tà adájọ́ máa kò sí kọ́tà INEC máa ṣe ju pé kó gbọ́ kọ́tà adájọ́ ṣe ó dìgbà tí ilé ẹjọ́ mi bá padà sọ pé kò tún níbẹ̀ mọ́ tó so ọ̀rọ̀ wa ńlẹ̀ púpọ̀ ó jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ ó jẹ́ nǹkan tó bà mí ní ọkàn jẹ́ púpọ̀ nítorí pé mo mọ̀ wípé mo ṣì pẹ̀ tó mo lè sọ fún wọn pé kíní ẹ̀ ṣe dà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èmi ò fẹ́ jẹ́fà ọ̀rọ̀ lára èèyàn kó gbọ́ nǹkan tá à ń sọ àmọ̀ràn tá a gbà á kó lò ó fún àǹfààní gbogbo wa ni ṣùgbọ́n gbà tá a bá sọ fún mi pé òótọ́ rèé wọn àgbà bọ̀ ẹ̀yin tẹ́tẹ́ gbọ́ Yorùbá ṣáṣá tó dá ṣọ́ṣọ́ lẹ́nu yẹn máa bọ́ ẹ sọ pé bí rọ́bà lọ lógún ọdún òótọ́ ọ̀rọ̀ àtẹ̀lé nǹkan tó ṣẹlẹ̀ gan-an ẹ ṣé púpọ̀ sà báwo wà ní ti ọ̀rọ̀ PDP gíga ní national bàbá yìí náà sì yanjú bẹ́ẹ̀ náà ṣé àìsọ pé bóyá àwọn kan sọ pé bóyá ìpè ló ń ja PDP kínní kan àmọ́ gbogbo ẹgbẹ́ òṣèlú náà ni irú wàhálà bẹ́ẹ̀ yẹn wáyé sí kí ni a lè fẹ́ kí lọ́nà àbáyọ tá a lè ṣe sí ti PDP àpapọ̀ gangan. lórí ìyẹn náà mo gbìyànjú tó ṣùgbọ́n tẹ̀mí sọ ń bẹ̀ kó tó di báyìí òun ni pé ẹ̀yin èèyàn ẹ gbọ́ ara yín yé o gbọ́ra ẹni yé nǹkan tí wọ́n sọ òun rèé ó jẹ́ ká kó ká mọ̀ o ṣùgbọ́n nǹkan tí àwọn tó kù náà sọ ẹ jẹ́ ká gbọ́ o nǹkan tó dìjà lẹ̀ tá a fi rí gbọ́n mi rí báyìí ó ní pé nǹkan tí ìwọ sọ ni wọ́n fẹ́ káyé gbọ́ ló fẹ́ káyé gbà ó tiẹ̀ ṣetán pínpín láti gbọ́ nǹkan tẹ́ni nìkejì ń sọ tó bá rí bẹ́ẹ̀ nínú ìjọba òṣèlú nínú ẹgbẹ́ kò fara rí tí ìwọ bá sọ̀rọ̀ tẹ́mi ló dà mo kí tẹ́ni Johnson yẹn sọ kankan kí ló ń wí kó jẹ́ ń gbọ́ tí wọ́n ní àkọ́ báyìí nìkan báyìí tẹ́mi sọ̀rọ̀ tí wọ́n náà ní kí lọ́ọ́ tún bá Ṣẹ́gun Showunmi sọ gan jẹ́ ń gbọ́ tẹ́ kó pọ̀ ṣe lè máa rí pé àìgbọ́ra ẹni yé ni púpọ̀ jù lẹ pé nǹkan tẹ́ ń sọ yàtọ̀ síra wọn pínpín ṣùgbọ́n tí wọ́n bá ti gbà wípé kò sọ̀rọ̀ nǹkan tèmi ń sọ tèmi náà dẹ̀ pinnu pé ìsọkúsọ ni wọ́n sọ náà láti fẹ́ yanjú ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ o ẹgbẹ́ òṣèlú tó fààyè gba èèyàn
tó fààyè gbọmọdé, tó fààyè gbà àgbà, tó fààyè gbà àlejò, tó fààyè gbónílé ní PDP kò lè má rí bẹ́ẹ̀. àwọn ará ilé kejì wa APC yẹn tí wọ́n náà tó wọ́n rán lábẹ́lé ni láti ọ̀tá àti bẹ̀rẹ̀ bó ṣe lórí ó ṣe tó wọ́n ṣàṣe campaign lọ. àwọn tó ń bínú amorúkọ wọn nǹkan tó bí wọn ní wọ́n ń sọ àwọn èèyàn ń gbọ́. àwọn ará ilé wa kí náà ṣe wọn ò tiẹ̀ tí lè sọ pé àwọn tó fẹ́ bá wọn ṣe ìdíje ọ̀hún rè ìpolongo ẹ̀rí kọ́kọ́ morúkọ tó máa fi ṣe ìpolongo lásán kan wọn ì lè ṣe. ìjọ ò lè fẹ́ bẹ̀rẹ̀ campaign wọn ì lè sọ. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ nígbà tí INEC ṣe campaign jẹ́ pé ọlọ́ṣù márùn-ún ní PDP torí àwa máa ń tẹ̀lé òfin à ń gbìyànjú à ń tẹ̀síwájú à ń gbìyànjú. so ẹ̀yin èèyàn lù ẹgbẹ́ là ń dìbò fún èèyàn náà wà ń bẹ̀ adánípò ní national adánípò state ṣe ni kẹ́ wò wá kẹ́ dẹ̀ fi ọ̀rọ̀ wá kẹ́ fi ṣírò ara yín rí wípé ẹgbẹ́ tó ṣe aṣojú Nàìjíríà dáadáa lẹ́gbẹ́ PDP. èmi dẹ̀ nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà ẹ̀yin tí ẹ̀ ń gbàdúrà ẹ̀yin àgbàlagbà ìṣẹ̀ǹbá gbogbo ńlá papọ̀ ẹ bá wa gbé ọ̀rọ̀ wa síwájú Ọlọ́run torí ẹ̀yin àgbàbọ̀ ẹni ohun tó dáa ń fẹ́ àdúrà ìtò tó dá nídàkejì náà ń fẹ́ àdúrà. mo nígbàgbọ́ pé lọ́lá àdúrà àti àtìlẹ́yìn gbogbo àwọn èèyàn ẹ ti rí bí ìlú ṣe rí ẹ ti mọ bí nǹkan ṣe wọ́n gógó ẹ ti mọ bọ́ ṣe sáyé alẹ́ ayé náà polúkú muṣu ẹ̀ kò sí nǹkan tá a máa torí ẹjọ́ kékeré má lè jẹ́ kí àwọn èèyàn kan bọ́ sí ìgbà ọ̀tun dé tán ní agbára Ọlọ́run.